Ọlọ́run alààyè ni à ń kí wa káàbọ̀ sí ẹ̀kọ́ Bíbélì ti ọ̀sẹ̀ yìí, ọjọ́ ìsinmi kejìlélógún lẹ́yìn mẹ́ta lọ́kan. Májẹ̀mú pẹ̀lú Ọlọ́run alààyè lóhun tí a ti ń gbé yẹ̀wò. Ọlọ́run, Olúwa Ọlọ́run gbogbo orílẹ̀-èdè, ìyànfẹ́ rẹ̀ fún Bábílónì. Lórí ètò mi lónìí, mo ní àwọn bàbá wa àti màmá wa tí a jọjọ máa wo ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run yìí. Ní apá àlàáfíà mi ń bì, mo ní kan náà àwọn màmá wa láti inú ìjọ wa. Ẹ dárúkọ yín fún wa àtàwọn tó ń wò wá nílé. Orúkọ mi ni arábìnrin Bámgbóṣé láti ìlú Ṣàwọ́jọ, Yewa North East Ajíkè. Ẹ ṣé màmá. Bẹ́ẹ̀ náà mo ní kan náà àwọn bàbá wa nínú Olúwa láti Yewa North East Ajíkè. Ẹ bá mi dárúkọ yín fáwọn tó ń wò wá nílé. Orúkọ mi ni ẹni ọ̀wọ̀ Eso Adéníjì láti St. Peter's Anglican Church, Àgìdò, Ìgbógìlà, Yewa North East Ajíkìnrí. Ẹ ṣé bàbá wa. Ibi kíkà wa lónìí ni Jeremáyà orí 17 ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ kejìléníogún. Bàbá wa Rẹ̀vẹ̀rẹ̀ndì Adéníjì, ẹ bá wa kà láti ẹsẹ̀ ìkíní dé ẹsẹ̀ ìkọkànlá. Kí màmá wa bá wa kà láti ẹsẹ̀ ìkíní dé láti ẹsẹ̀ kejìlá dé ẹsẹ̀ kejìlélógún. Ẹ ṣé. Ìwé wòlíì Jeremáyà orí 17 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkíní. Ní àtètèkọ́ bẹ̀rẹ̀ ìjọba Sedekiah ọmọ Josiah ọba Juda, ní ọ̀rọ̀ yìí tọ̀ Jeremáyà wá láti ọ̀dọ̀ Olúwa wípé, báyìí ni Olúwa wí fún mi, ṣe ìjárá àti àjàgà ọrùn fún ara rẹ, kí o sì fi wọ ọrùn rẹ, kí o rán wọn lọ sí ọ̀dọ̀ ọba Edomu, àti sí ọba Moabu, àti sí ọba àwọn ọmọ Amoni, àti sí ọba Tire, àti sí ọba Sidoni, lọ́wọ́ àwọn ikọ̀ tí ó wá sí Jerusalemu sọ́dọ̀ Sedekiah ọba Juda, kí o sì pàṣẹ fún wọn láti wí fún àwọn olúwa wọn pé, báyìí ni Olúwa àwọn ọmọ ogun Ọlọ́run Israẹli wí, báyìí ni ẹ̀yin yóò wí fún àwọn olúwa yín pé, èmi ti dá ayé, ènìyàn àti ẹranko tí ó wà lórí ilẹ̀ ayé, nípa agbára ńlá mi àti nípa ọwọ́ nínà mi, èmi fi fún ẹnikẹ́ni èyí tí ó wù mí. Ǹjẹ́ nísinsìnyí èmi fi gbogbo ilẹ̀ yìí lé ọwọ́ Nebukadnesari ọba Bábélì, ọmọ ọ̀dọ̀ mi, àti ẹranko ìgbẹ́ ni mo fi fún un pẹ̀lú láti sìn, àti orílẹ̀-èdè gbogbo ni yóò sìn òun àti ọmọ rẹ̀ àti ọmọ ọmọ rẹ̀, títí di ìgbà tí àkókò ilẹ̀ tirẹ̀ yóò dé. Lára rẹ̀ ni orílẹ̀-èdè púpọ̀ àti àwọn ọba ńlá yóò jẹ, yóò sì ṣe. Orílẹ̀-èdè àti ìjọba tí kì yóò sin Nebukadnesari ọba Bábélì, tí kì yóò fi ọrùn wọn sí abẹ́ àjàgà ọba Bábélì, orílẹ̀-èdè náà ni èmi yóò fi idà àti ìyàn àti àjàkálẹ̀ àrùn jẹ níyà, ni Olúwa wí, títí èmi yóò fi run wọ́n nípa ọwọ́ rẹ̀. Nítorí náà, ẹ má ṣe fi etí sí àwọn wòlíì yín, tàbí sí àwọn aláfọ̀ṣẹ yín, tàbí sí àwọn alálàá, tàbí sí àwọn oṣó yín, tàbí àwọn àjẹ́ yín, tí ń sọ fún yín pé ẹ̀yin kì yóò sin ọba Bábélì. Nítorí wọ́n sọ àsọtẹ́lẹ̀ èké fún yín láti mú yín jìnnà réré kúrò ní ilẹ̀ yín, kí èmi kí ó lè lé yín jáde, tí ẹ̀yin yóò sì ṣègbé. Ṣùgbọ́n orílẹ̀-èdè náà tí ó mú ọrùn rẹ̀ wá sí abẹ́ àjàgà ọba Bábélì, tí ó sì sìn, òun ni èmi yóò jẹ́ kí ó jókòó ní ilẹ̀ wọn, ni Olúwa wí, yóò sì rò ó, yóò sì gbé ibẹ̀. Ẹ ṣé. Èmi sì wí fún Sedekiah ọba Juda gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wọ̀nyí pé, ẹ mú ọrùn yín sí abẹ́ àjàgà ọba Bábélì, kí ẹ sìn ín pẹ̀lú àwọn ènìyàn rẹ̀, bẹ́ẹ̀ ni ẹ̀yin ó yè. Èéṣe tí ẹ̀yin ó kú, ìwọ àti ènìyàn rẹ,
nípa idà àti ìyàn àti àjàkálẹ̀ àrùn bí Olúwa ti sọ sí orílẹ̀-èdè tí kì yóò sin ọba Bábélì. Ẹ má ṣe gbọ́ ọ̀rọ̀ àwọn wòlíì tí wọ́n sọ fún yín wípé ẹ̀yin kì yóò sin ọba Bábélì, nítorí wọ́n sọ àsọtẹ́lẹ̀ èké fún yín. Nítorí èmi kò rán wọn, ni Olúwa wí, ṣùgbọ́n wọ́n sọ àsọtẹ́lẹ̀ èké ní orúkọ mi, kí èmi kí ó lè lé yín jáde, kí ẹ sì ṣègbé ẹ̀yin pẹ̀lú àwọn wòlíì tí ó sọ àsọtẹ́lẹ̀ fún yín. Pẹ̀lúpẹ̀lú èmi sọ fún àwọn àlùfáà àti fún gbogbo ènìyàn yìí wípé báyìí ni Olúwa wí, ẹ máa gba ọ̀rọ̀ àwọn wòlíì tí ń sọ àsọtẹ́lẹ̀ fún yín wípé ṣá wò ó, ohun èlò ilé Olúwa ni a ó mú padà ní àìpẹ́ nísinsìnyí láti Bábélì wá, nítorí wọ́n sọ àsọtẹ́lẹ̀ èké fún yín. Ẹ má ṣe gbọ́ tiwọn. Ẹ sin ọba Bábélì, ẹ sì yè, èéṣe tí ìlú yìí yóò fi di ahoro. Ṣùgbọ́n bí wọ́n bá ṣe wòlíì àti bí ọ̀rọ̀ Olúwa bá wà pẹ̀lú wọn, jẹ́ kí wọn kí ó bẹ̀bẹ̀ lọ́dọ̀ Olúwa àwọn ọmọ ogun, kí ohun èlò yòókù ní ilé Olúwa àti ní ilé ọba Júdà àti ní Jerúsálẹ́mù kí ó má ṣe lọ sí Bábélì. Nítorí báyìí ni Olúwa àwọn ọmọ ogun wí, ní ti òpó méjèèjì àti ní ti agbádá títóbi àti ní ti ìpilẹ̀ṣẹ̀ àti ní ti ohun èlò yòókù tí ó kù ní ìlú yìí, èyí tí Nebukadnesari ọba Bábélì kò mú lọ nígbà tí ó mú Jekoniah ọmọ Jehoiakimu ọmọ Juda ní ìgbèkùn láti Jerúsálẹ́mù lọ sí Bábélì pẹ̀lú gbogbo àwọn ọlọ́lá Juda àti Jerúsálẹ́mù. Nítorí báyìí ni Olúwa àwọn ọmọ ogun, Ọlọ́run Israẹli wí, ní ti ohun èlò tí ó kù ní ilé Olúwa àti ní ilé ọba Juda àti Jerúsálẹ́mù, a ó kó wọn lọ sí Bábélì, níbẹ̀ ni wọn ó wà títí di ọjọ́ náà tí èmi ó bẹ̀ wọ́n wò, ni Olúwa wí, èmi ó sì mú wọn gòkè wá, èmi ó sì mú wọn padà wá sí ibí yìí. Ẹ ṣé. Èròǹgbà wa ní láti ṣàfihàn ohun tí Bábélì àtijọ́ túmọ̀ sí, láti ṣàlàyé síwájú sí bí Ọlọ́run ṣe yan Bábílónì fẹ́ bí ààyò. Àwọn òǹkọ̀wé Bíbélì máa ń sábà ṣe àfihàn olú-olúdi àtijọ́ Bábílónì tí àwọn ènìyàn Bábílónì gẹ́gẹ́ bí àpẹẹrẹ kèfèrí àti ìbọ̀rìṣà. Olúwa ọba tí ó ní ìṣàkóso gbogbo àwọn orílẹ̀-èdè àti ẹni tí ó ní àṣẹ lórí àwọn orílẹ̀-èdè nípa ojúṣe rẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́dàá ohun gbogbo. Nípa àkókò rẹ̀ yan Nebukadnesari ọba Bábílónì fẹ́ gẹ́gẹ́ bí ìránṣẹ́ rẹ̀ ní fífi àwọn orílẹ̀-èdè mìíràn fún ìjìyà lábẹ́ ìjọba rẹ̀. Ìbéèrè náà wá ní kí ló dé tí ìwé Àìsáyà àti Jeremáyà sọ àsọtẹ́lẹ̀ ìṣubú Bábílónì bí ìjìyà Ọlọ́run fún wọn. A rí wípé bó tilẹ̀ jẹ́ wípé lóòótọ́ l'Ọlọ́run fi agbára àti ògo ńlá wọ Bábílónì àti ọba wọn, ṣùgbọ́n wọn kò rìn pẹ̀lú òfin Ọlọ́run. Wọn kò rí gẹ́gẹ́ bí ohun tí Ọlọ́run ṣe fún wọn. Wọ́n rò pé ọgbọ́n ara wọn ni. Ó sì tó ibì kan tí Nebukadnesari tó débi pé ó pe Ọlọ́run níjà pé ta ni Ọlọ́run. Torí náà nǹkan tó fa ìṣubú wọn lélẹ́yìn. Ìbéèrè wa fún ìjíròrò, màmá Bámgbéṣọ̀rọ̀ ẹni máa ti bẹ̀rẹ̀. Wọ́n ní ṣàlàyé ní òye rẹ ti Bábílónì gẹ́gẹ́ bí àyànfẹ́ Ọlọ́run lórí àwọn orílẹ̀-èdè mìíràn. Kí lẹ rí níbẹ̀ yẹn náà? Ẹ ṣé. Ohun tí mo rí níbẹ̀ ni pé Bábílónì gẹ́gẹ́ bí àyànfẹ́ lórí àwọn orílẹ̀-èdè mìíràn. Ọlọ́run yan Bábílónì gẹ́gẹ́ bí ọba lórí àwọn orílẹ̀-èdè mìíràn tí wọ́n ṣe àìgbọràn sí Ọlọ́run láti fìyà jẹ wọ́n. Ẹ ṣé. Ọlọ́run fẹ́ lo Bábílónì láti fìyà jẹ àwọn orílẹ̀-èdè tí kò ṣe ìfẹ́ rẹ̀, tí kò dẹ̀ mọ̀. Ìbéèrè kejì, bàbá wa nínú Olúwa wọ́n ní tọ́ka sí láti inú ibi kíkà Bábílónì gẹ́gẹ́ bí àyànfẹ́ Ọlọ́run lórí àwọn orílẹ̀-èdè mìíràn pẹ̀lú àkókò tí ó tẹ̀lé ìjìyà Bábílónì nítorí kò jọ̀wọ́ ara rẹ̀ fún Ọlọ́run. Ẹ ṣé púpọ̀. Èrò Ọlọ́run ó yàtọ̀ sí ti ènìyàn. Àdìtú ni. Tí a bá wo ibi kíkà wa ní ẹsẹ̀ ìkarùn-ún, Ọlọ́run ti ránṣẹ́ sí gbogbo àwọn ọba. Ó rán láti sọ fún wọn wípé òun fi Bábílónì òun fi ṣe alákòóso wọn, tí kò dẹ̀ sí ọ̀nà àbáyọ. Kò sí pé bóyá ẹnìkan á sọ pé kò ṣeé ṣe. Ó sì sọ fún wọn pé
orílẹ̀-èdè tó bá gbìyànjú láti yọ ara rẹ̀ tàbí láti ṣe yàtọ̀ sí ìpinnu òun, ó ní òun yóò fi ìyà jẹ wọ́n. Tí a bá wò láti ẹsẹ̀ ìkarùn-ún wá sí ìkẹfà, nígbàtí ó dé ẹsẹ̀ ìkeje nínú ibi kíkà wa, a rí wípé ó ní àkókò èyí tí ohun èyí tí yóò fi ṣẹlẹ̀. Ó ní àkókò, ó ní ìgbà. Ọlọ́run ó sọ níbẹ̀ pé òun á wá padà sí ọ̀dọ̀ ìlú Bábílónì nítorí pé wọ́n jẹ́ ìlú tó jẹ́ abọ̀rìṣà. Ohun tó sì ṣẹlẹ̀ ni wípé wọn ò mọ Ọlọ́run, ṣùgbọ́n gbogbo ohun tí à ń sọ yìí ni pé ó ní àkókò tàbí ìgbà kan èyí tí Ọlọ́run ti ṣètò pé Bábílónì yóò máa ṣe àkóso lórí gbogbo àwọn orílẹ̀-èdè. Nígbà tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí, a sì sọ fún wa ní ẹsẹ̀ ìkẹjọ wípé orílẹ̀-èdè àti ìjọba èyí tó bá sá, gẹ́gẹ́ bí a ti sọ lẹ́ẹ̀kan, kúrò lábẹ́ ìṣàkóso Nebukadnesari, Ọlọ́run ní òun á fìyà jẹ. Ohun tó wà níbẹ̀ ni pé ìpinnu Ọlọ́run ni. Ó yàn wọ́n láàrin ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè. Kìí ṣe pé wọ́n mọ́, kìí ṣe pé wọ́n ṣe tán, ṣùgbọ́n ó ní ìdí pàtàkì tí Ọlọ́run fi ṣe eléyìí fún àwọn àyànfẹ́ rẹ̀. Ẹ ṣé. A máa ń sọ pé agbára ń bani jẹ́. Báwo ni èyí ṣe jẹ́ òtítọ́ fún àwọn ọba Bábílónì àti bí Ọlọ́run ṣe ṣe àfihàn ipò gíga rẹ̀ lẹ́yìn náà? Màmá wa Bámgbóṣé. Ẹ ṣé. Agbára máa ń bani jẹ́, ipò sì máa ń guni. Bábílónì ó ti rí ara ẹ̀ ní ipò wípé òun ti wà gẹ́gẹ́ bí ọba lórí àwọn orílẹ̀-èdè kan torí àtìlẹ́yìn torí pé Ọlọ́run wà lẹ́yìn ẹ̀ láti lè máa jarí wọn, láti máa fìyà jẹ wọ́n, fojú pọ́n wọn. Ṣùgbọ́n rò pàgbára òun ló tó bẹ́ẹ̀. Ṣùgbọ́n rò pàgbára òun ló tó bẹ́ẹ̀ láì mọ̀ wípé Ọlọ́run ló ń bẹ lẹ́yìn tòun. So ó wá lo ipò yìí láti lè tẹ òfin Ọlọ́run lójú, láti lè mú káwọn ènìyàn tà sí òfin Ọlọ́run. Ó gbé òrìṣà kalẹ̀, ó ní kó máa bọ́. Ṣùgbọ́n Ọlọ́run wá fi ṣe àfihàn gíga agbára ẹ̀ nípa wípé láàrin àwọn ènìyàn tí Ọlọ́run ní kó máa jẹ ọba lórí wọn yìí, àwọn kan ṣì wà tí wọ́n ní ìbẹ̀rù Ọlọ́run. Ọlọ́run wá ṣe àfihàn agbára ẹ̀ lórí àwọn ènìyàn wọ̀nyí pé nítorí pé ẹ ní ìbẹ̀rù mi, Ọlọ́run gbà wọ́n kúrò nínú ìdájọ́ búburú tí ọba Bábílónì ṣe fún wọn torí pé wọn ò forí balẹ̀ fún ère tó gbé kalẹ̀. Ìyẹn ni pé tí àwọn náà bá jẹ́ ọmọ Ọlọ́run ní tòótọ́, bó tilẹ̀ jẹ́ wípé ìjìyà wà, tí a dúró pẹ̀lú Ọlọ́run, tí a dẹ̀ ṣe ìfẹ́ Ọlọ́run, ohunkóhun kó jẹ́ bí ìjìyà tó yí wa ká, Ọlọ́run á gbà wá. Ìbéèrè tí ó kádìí rẹ̀, wọ́n ní kí ni a lè kọ́ láti inú ìdìde àti ìṣubú Bábílónì àti òpin rẹ̀? Ohun tí a lè kọ́ ní àkọ́kọ́ ìdìde Bábílónì ni pé ó ní ọwọ́ agbára Ọlọ́run nínú. Ọlọ́run ló fún wọn ní oore ọ̀fẹ́ yìí gẹ́gẹ́ bí ìpinnu Ọlọ́run lórí àwọn orílẹ̀-èdè tó kù. Èkejì, ìṣubú, ó ní pé níbi a rí Bábílónì gẹ́gẹ́ bí wọ́n rí ara wọn gẹ́gẹ́ bí wípé ohun gbogbo wà ní abẹ́ ìṣàkóso wọn. A sì rí àpẹẹrẹ rẹ̀, ohun tí ọba Bábílónì ṣe ní àkókò yẹn, ó fẹ́ gbé ara rẹ̀ ga ju Ọlọ́run lọ. So fún ìdí eléyìí, nígbàtí ohun gbogbo ń lọ déédé tí Ọlọ́run ràn wọ́n lọ́wọ́, wọn ò bójú wẹ̀yìn, wọn ò rántí Ọlọ́run. So wọ́n ń ṣe ìfẹ́ inú ti wọn. So fún ìdí eléyìí, a rí wípé ohun tí Ọlọ́run sọ ní ẹsẹ̀ ìkeje yẹn ó wá sí ìmúṣẹ ní ti ìṣubú, ìyẹn ìṣubú Bábílónì, torí pé wọn ò wo Ọlọ́run, òrìṣà pọ́nbélé ni wọ́n ń sìn. Èyí tó sì kádìí rẹ̀ níbẹ̀ ni òpin. Kò sí ohun tó ní ìbẹ̀rẹ̀ tí kìí ní òpin. Alágbára máa ń ṣubú, ohun ìjà ó sì máa ń ṣègbé. So a ti gbé agbára wọ Bábílónì, ó sì ní àkókò. So òpin, nígbàtí òpin àkókò yẹn tó dé, Ọlọ́run ṣe ìdájọ́ ìyẹn fún ìlú Bábílónì. Ohun tí a sì ń sọ níbẹ̀ ni pé kò sí ohun tí ó ní ìbẹ̀rẹ̀ tí kìí ní òpin. Ènìyàn lè jẹ́ alágbára ní ayé, kó ní ọrọ̀ tó ní ohun gbogbo, kó máa ṣe àbójútó ohun gbogbo, ṣùgbọ́n ní àkókò yẹn oore ọ̀fẹ́ Ọlọ́run ló ń lò. Èèyàn gbọ́dọ̀ máa bojú wẹ̀yìn wò pé oore ọ̀fẹ́ tí mò ń lò yìí Ọlọ́run ni, kó sì máa fi ọ̀wọ̀ fún Ọlọ́run nípasẹ̀ oore ọ̀fẹ́ yẹn, so that fún ìdí eléyìí kò ní lè ṣubú. Ọlọ́run yan Bábílónì bí ohun èlò rẹ̀
láti jẹ Júdà àti àwọn orílẹ̀-èdè tí ó wà ní àyíká ní ìyà. Lẹ́yìn náà, ó ní ìrírí ìdájọ́ Ọlọ́run nítorí pé ó jẹ̀bi ìwà ìgbéraga, títóra ẹni àti ìṣera ẹni lógo, títọ́ ara ẹni àti ìṣe ara ẹni lógo. Ó di àmì ti ìfẹ́ inú ara ẹni, afẹ́ àti ọrọ̀, mímú kí àwọn ènìyàn gbẹ́kẹ̀lé ara wọn. Nítorí náà, Ọlọ́run kọ̀ ọ́. Agbára àti àìlera, ìdìde àti ìṣubú ti orílẹ̀-èdè ní ó wà lọ́wọ́ Ọlọ́run Olódùmarè tìkára rẹ̀. Nítorí náà, kí a lágbára kó ṣe pẹ̀lẹ́, oore ọ̀fẹ́ Ọlọ́run á tó fún wa. Àmín. Jeremáyà orí 17 ẹsẹ̀ 6 ó ní ẹsẹ̀ àkọ́sórí wa. Ǹjẹ́ nísinsìnyí èmi fi ilẹ̀ yìí lé ọwọ́ Nebukadnesari ọba Bábélì ìránṣẹ́ mi, àti ẹranko ìgbẹ́ ni mo fún un pẹ̀lú láti sìn. Ẹ ṣé o, èmi ni ọ̀rẹ́ yín, Ọpẹ́ Olúwa.